ṣé ń gbọ́ mi? So mọ́tò mi bàjẹ́ níjọ́ yẹn sílé ibẹ̀ yẹn jẹ́ ilé Elephant wọ́n pè ní Elephant ní Ifọ̀ iwájú ilé ẹ̀ gangan ni mọ́tò yẹn bàjẹ́ sí. So mo ṣàpọ̀ ọmọ kan kó wá bá mi ṣe aṣáwà ń bẹ̀ di almost after 10 sí to 11 àrí nǹkan tó ń ṣe mọ́ ṣàn bá mi ṣe wọ́n ń bọ̀ nìyẹn gbogbo táìmù yẹn dẹ̀ rí power yẹn ṣe wọ ọwọ́ ẹ̀ ní agbára yẹn pọ̀ gan in fact mo ní láti sá lọ because mo mọ orí èèyàn tó jẹ́ wọ́n lè pa ọ̀tá wa ń bẹ̀ yẹn tí ò dẹ̀ ní sí traces so mo ní láti sá lọ ìgbà tí mo wá padà wá wọ́n mú ọmọ mẹkáníìkì yẹn wọ́n mú yẹn bí ìsọ̀n pé mi ti sá lọ kò sí nǹkan tó fẹ́ fi ṣe wọ́n ti mọ̀ pé ní máa tú àwọn fún wọ́n ṣàn parí wọ́n ṣàn wá mi kiri kìnnì kan olè ni wọ́n kìnnì kan àwọn ṣáà yọjú sí wọn pé ọmọ àdúgbò ni wà ó pé báyìí wọ́n ní láti mú wa lọ sílé kábíyèsí láti bẹ̀ yẹn lọ wọ́n gbé wa lọ sínú ọ̀nà ọ̀dọ̀ ẹ̀ lọ́nà Ṣojóolú ẹni tó bá mọ̀ sí Ṣojóolú níbẹ̀ ó ti pẹ́ náà bọ̀ sáìdì Ṣojóolú yẹn ló sì kọ́lé sígbà yẹn kò ti kọ́ pálásì yẹn nínú àwọn àwòrò kan ṣáà gbé wa lọ síbẹ̀ dá wa kúnlẹ̀ ká dọ̀bálẹ̀ ká ṣe kábíyèsí àwọn others kind rubbish life wọn fi rò rádà mo ṣáà gbọ́ sí wọn lẹ́nu bọ́sá tí wọ́n á dé tàwa wọ́n dẹ̀ máa fi hàn ṣe nǹkan tí ò ní tẹ́yàn lọ́rùn mo ṣáà gbọ́ àwọn àgbàlagbà ṣáà bá wa bẹ̀bẹ̀ lórí ń pàǹtún mọ́tò ṣe nìyẹn o láì ṣe pé mo wọlé onílé onítàlé onílétàlé ni mo wà ní ojú ọ̀nà mi ń ròdù ni o àwọn tó bá mọ̀ fọ̀ dáadáa máa ti mọ ibi tí mò ń sọ yẹn ìyẹn lọ ẹ lọ béèrè ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn tán ẹni tó bá ń gbọ́rọ̀ yìí á mọ̀ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ nínú fọ yẹn tó máa ní jẹ ọba gbátígbátí for the first time nínú ìlú olórí burúkú tó gbá etí wọn yẹn òun náà fi jẹ ọba gbátígbátí ìkan wà níbẹ̀ tó ń ṣe pé tó ń sọ pé ṣé wọ̀jẹ́ balẹ̀ ni ṣé wọ̀jẹ́ balẹ̀ ni òun ló máa ń gbé òun gbé eégún kó lè mọ̀ pé èmi mọ̀ òun dáadáa ọmọ eléégún ni nínú fámìlì Ọlábùlọ ni àwọn Ọlábùlọ yẹn gangan ni ọba tọ́ sí ṣé ń gbọ́ òun gangan kọ́ lọ́ba tọ́ sí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo kìíní yẹn ẹni nígbà tó ń da ifá àwọn tó bá mọ ìtàn yẹn dáadáa wọn máa sọ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ tó ń da ifá ni ọba ní ifá mú wọn pè ní yẹn ń fà ifá náà ní ifá mú bọ̀ ẹni yìí ò lówó lọ́wọ́ bí sọ pé kò lówó lọ́wọ́ wọn ṣáà bàrà wọn fà wọn ṣáà gbé kó lọ́wọ́ ẹ̀ ó yá ifá tí mo tún wá ń sọ fún yín ìjọ tán máa ṣe fún níwájú KS nínú fọ̀n bẹ́ẹ̀ níwájú KS máa nǹkan wà ń bẹ̀ yẹn ń ṣe ọlọ́pàá ìyàwó ẹ̀ ń ta provision ń ta àwọn foodstuff ṣá máa yẹn ló gba ẹni tí mò ń sọ ilẹ̀ ìyẹn fàyè wọ́n gbé sẹ́yìn boot àwọn tó ń mọ̀ sí iṣu yẹn máa gbọ́ nǹkan tí mò ń sọ yìí pé mo mọ̀ nǹkan tí mò ń sọ bóyá nísàlẹ̀ ẹbẹ̀ yẹn náà nísàlẹ̀ ẹbẹ̀ yẹn tá a bá tún rí sísàlẹ̀ ẹbẹ̀ tó ń lọ Sówóré farm pásítọ̀ kan wà ń bẹ̀ yẹn máa yẹn ralẹ̀ sínú ibi kòtò inú kòtò báyìí níbẹ̀ yẹn wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì wọ́n tún kọ́ ilé síbẹ̀ náà tó ń gbé so ó wá ralẹ̀ yẹn wọnú odò àtijọ́ tó wà ń bẹ̀ ó ní láti wá pé kò ń ṣe òun lónìí lẹ̀ yẹn sẹ́ pé àwọn fẹ́ gbalẹ̀ yẹn wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé lẹ́yìn wọn ní nǹkan tó ń fowó òun rà lọ́wọ́ Lábùlọ family ẹ ti understand ó ní kò sí tó kún òun bí tó ti ń bára wọn á gíṣà ó ṣàdé pé kán dọ̀bálẹ̀ fún kábíyèsí yẹn ni pásítọ̀ lòun ò lè dọ̀bálẹ̀ fún anybody pé lẹ́yìn Ọlọ́run tòun òun ò lè dọ̀bálẹ̀ fún anybody o wọ́n lu ẹni tí mò ń sọ yẹn wọ́n lù pa ràbọ̀ràbọ̀ yẹn ló pa máa yẹn ràbọ̀ràbọ̀ yẹn òun ló pa máa yẹn so mo wá rí fídíò yẹn mọ̀ pé kò sẹ́ni tọ́lọ́run ò lè mú àṣé pé máa yìí máa ṣiṣẹ́ báyìí fúnra rẹ̀ ló tún wá kámẹ́rà ló ṣe everything náà tún wá fi sọ online ní nǹkan tí wọ́n ti ń bò ti pẹ́ in fact máa yẹn ti túnú ìlú yẹn mi lè tàn yín àwọn tó ti pa lápá sáyé wọ́n wà àwọn tó ti pa sọ́run wọ́n yà pa understand máa kan náà ń talẹ̀ mo ti gbàgbé orúkọ máa yẹn ṣáìdì tábà ti yà ní iwájú ilé ikú fi sílẹ̀ àwọn tó máa ń gbọ́rọ̀ yẹn máa mọ nǹkan tí mò ń sọ ìyànà ilé ikú fi sílẹ̀ a máa rìn lọ sísàlẹ̀ máa yẹn ṣe sọ̀víọ̀ ìyá yín káàbì kí náà ń pè mo ti gbàgbé orúkọ máa yẹn wọ́n ti ralẹ̀ yẹn ti pẹ́ àti sọ̀fíọ̀ ẹ̀ mọ̀ pé tí sọ̀fíọ̀ bá ń ṣe á máa ralẹ̀ á máa fúnlẹ̀ wọ́n ti rà ti pẹ́ kí ló jọba fún ni ràbọ̀ràbọ̀ ẹ̀ ló pa ẹni tí mò ń sọ yìí náà wọ́n gbalẹ̀ lẹ́yìn lọ́wọ́ ẹ̀ acres of land tí ò ń ṣe lẹ̀ kékeré wọ́n gba gbogbo lẹ́yìn and wọ́n ń pariwo is police officer kìnìún kan is not police officer ó ṣàṣemáṣe ń di iṣẹ́ ọlọ́pàá náà fi lé dànù kò ṣe ń gbogbo yá ó ṣe láṣeyọrí wọ́n lé ìgbà tí ò rí bí yí kan ìgbà kan mọ́ ló wá jẹ ọba gbogbo ètò ìjọba gan kò tí ì 40 nígbà tó jọba yẹn bí 30 something years ni tó bá jẹ 43 nìsín bóyá ṣe 43 ni ṣé do you understand 45 because mo ṣáà mọ̀ pé 30 something ló wà nígbà tó jẹ ọba yẹn kẹ́ ẹ lè mọ̀ pé mo mọ̀ ọ́ tí mò ń sọ dáadáa nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ṣé rí tí wọn bá sóòótọ́ ọ̀rọ̀ àwọn tó tún sì máa pa ó sì pọ̀ ní ìlú yẹn o because tó bá fi lè padà dé tó tún bọ́ sínú orí ìpèrè yẹn mi lè tàn yín àwọn tó sì máa kú tún pọ̀ tọ́ bá pa wọ́n physically wọ́n á pa wọ́n spiritual máa yẹn ya wèrè gan ẹ̀ lè kọjá wájú ẹ̀ kan lè kọjá rẹ̀ kan kọjá báyìí kẹ́ má ṣe kábíyèsí tó bá fi lè rí sí yín pé ìwọ̀n kọjá wájú ọba o ṣe kábíyèsí ẹ wá lọ ti ń ga kan ẹ má jẹun tàn yẹn ọba gbátígbátí ẹ má gba etí èèyàn yẹn pa ni o ẹ̀mẹ́ni á fẹ́ bọ̀ gbalẹ̀ onílẹ̀ mi ò tẹ̀ mi lè sọ pé mo mọ ọmọ ẹ̀ láti fi síbẹ̀ yẹn mi tẹ̀ lè tàn yín mi kì í parọ́ nǹkan tí mi mọ̀ ìgbà tó ti ń gbénu ìyàwó náà rí kí ni ìyàwó fẹ́ ṣe obìnrin wa fi bẹ́ẹ̀ ní àròjinlẹ̀ lọ títí bẹ́ẹ̀ yẹn níbi tán ti jẹ tán ti ń mu ṣọ́ọ̀mà lè bá a sòtọ́ ọ̀rọ̀
ó lójú obìnrin tó ń sòótọ́ ọ̀rọ̀ rú ẹ̀. wọ́n ti report wọ́n ti wọ́n ti ṣiṣẹ́ pa ó yà jùmọ̀ hàn mo tún rántí kan mi ì sí bẹ́ẹ̀ bọ̀ information yẹn right wọ́n pè nìyẹn ní Ọlábùlọ̀ gángan ní fọ́ ó ní hòtẹ́ẹ̀ ẹni tí mo sọ ní hòtẹ́ẹ̀ ìgbà tó máa ṣe tiẹ̀ fún nọ́ọ̀mù àwọn sáìtì yẹn ló yẹ kán jọba ìyẹn náà àtẹnujẹ ló gbé dé ọ̀dọ̀ iná tí ń pe olórílé Sẹ́míù àtẹnujẹ ló gbé máa yẹn dọ́dọ̀ ẹ̀ ìgbà tó dọ́dọ̀ ẹ̀ wọ́n fi joyè Ọlọ́run ló mọ àwọn nǹkan tó ṣàṣẹlẹ̀ láàrin ara wọn àwọn méjèèjì àwọn ohun àti ẹ̀gbọ́n ẹ̀ which is Látẹ́kù wọ́n wá tàn lọ sí hòtẹ́ẹ̀ tó rà wọ́n tàn èèyàn Ọlábùlọ̀ yẹn lọ sótẹ́ èèyàn tàn lọ sókè wọ́n dẹ̀ lù dáadáa ọ̀hún rí nǹkan ṣe sí o Olúọmọ wà ń lu Olúọmọ ẹ̀ ṣáà mú Olúọmọ spíkà ẹ̀ ṣáà ń gbọ́ normal kò mọ́ ṣáà sọ̀rọ̀ yẹn lábàáràbá wọ́n gbé wọ́n ṣe gbogbo ẹ̀ kó ṣe ń náà ṣe ń gbé tán gbé jùlẹ̀ tán máa ná fún ní suspension Ọláńpé lè bọ́ sójú táyé òun ló fi jẹ́ kí wàhálà yẹn pọ̀ lọ́rùn ẹ̀ ó ti yé yín àmọye nǹkan mi tó yẹ kí n sọ bọ̀ tí n bá sọ wọn á mọ̀ pé mi ni mò ń sọ̀rọ̀ torí ẹ̀mí ṣe gbọ́dọ̀ sọ̀rọ̀ dé sáìdì yẹn that man Ọlọ́run tọ́lọ́run bá wà tọ́lọ́run wà kò ní padà sórí ìpìlẹ̀ yẹn because kò tọ́ sí. bẹ́ẹ̀ ni torí mi ò believe pé ó lè ṣiṣẹ́ mú gbé látọdún tó ti ń bá gbogbo atrocity burúkú yẹn tó ti ń commit nǹkan burúkú bọ̀ mi ò believe pé Ọlọ́run lè mú because èmi ti believe pé Ọlọ́run ti mú tipẹ́ tó yẹ kán ti mú tipẹ́ oh my God wàhálà kò sí o mo ṣe gbàgbọ́ ní pé kò sẹ́ni tọ́lọ́run lè mú because fúnra rẹ̀ ló ní kán máa yà wọ́n ọ̀jẹ̀ iṣẹ́ ẹ̀ mọ́ yíyà tó ń yà wọ́n yẹn náà kan play ẹ̀ fún wọn bó ṣe ti rí mo ṣe ṣayé ṣe ti rí gbogbo bragado ẹ̀ nǹkan tó ń fi bó ṣe máa ń ṣe gbogbo wọn nìyẹn ìfáà tó bá gba fóònù ẹ̀gbọ́n tán tù wọ́n máa bá oríṣiríṣi nǹkan bẹ̀ gbogbo oríṣiríṣi atrocity ló máa wà lórí fóònù yẹn tán ti commit ṣe ká àìmọye ilẹ̀ onílẹ̀ gbogbo ọ̀ ní ìjọba tó ń sọ náà ọmọra wọn náà ìgbà tó jẹ́ ọ̀daràn náà fi ń jọba kọ́ ló ń ṣàánú yàn wọ́n máa rẹ́ni tó normal lẹ́hàn ní fi jọba so Ọlọ́run ṣàṣàánú wa èmi tún mo ń jókòó àdúrà láti ìjọ́ tí mo ti rí kinní yẹn pé Ọlọ́run jẹ́ kẹ́ni ìpadà dé tó bá tẹ̀ padà dé gan kò ní rọ́bà yẹn jẹ ẹ̀ tí you understand anọ́rọ̀ mi wà tábà ti sọ̀rọ̀ náà máa sọ̀rọ̀ yẹn fún mi lè sọ síta tó yẹ kó máa ń dùn mí pé bí tá a ti ṣe kékeré tó yẹ kó máa dùn lọ ẹ̀kan náà báyìí ṣe rárá pé àwọn tó wà nílùú yẹn dàbí bí apààyàn èèyàn gùn ní freedom wọn báyìí jọmọ nílùú tó bá ń gbé mi sá lọ́jọ́ tí mo ní mọ́tò mi bàjẹ́ yẹn ni ọmọ jẹun tán wọn apààyàn wọn fi hàn gan ṣe o ráwọn yẹn ọgbọ́n kankan ogun tó lè ṣe ló ń lọ yìí pé ya afẹ́ ṣáàjẹ́ èèyàn pẹ̀lú àgídí bọ òṣàkiri inú abúlé gbéyàn kọjá àní oṣù orí kábíyèsí ní àwọn ojú orientation táwọn bá yá àtijọ́ ń lò wá gbé wọ̀ ọmọ kékeré ẹ̀yin má jẹ́rú bàbá tó ń gbá etí ẹ̀yẹn ṣé bàbá yẹn jọmọdé ó yẹ jẹ́ kí n tún bọ́ọ̀sì brain yín ẹ̀yẹ́ kí n tún bọ́ọ̀sì brain yín ẹni bá ní mo parọ́ kó sọ kó wọ́n tẹ̀ lè sọ bẹ́ẹ̀ náà tẹ́ bá fẹ́ ṣe anything nínú fọ ní àdúgbò yẹn ẹ̀yẹn ẹ má fi picture ẹ̀ sí a ní kàn wá dàbẹ̀ ro ni kó jẹ́ small carnival lásán ẹ ṣe kẹ́ni pé kẹ́ má fi orúkọ ẹ̀ sí tàbí kẹ́ ọ̀nà ẹ̀ ṣàn pé kó lè wà àwọn kan ràdá yẹn imagine ṣé dandan ni kán pè ẹ̀ sí gbogbo bí ni ikú fi sílẹ̀ èyí tó ẹni wọ́n pè kan ní ikú fi sílẹ̀ baálẹ̀ ni èyí tó fi bá máa yẹn tó fi jọ fà bóyá tó bá ṣẹ́ rẹ̀ wọ́n ṣẹ́ rẹ̀ ni wọ́n pè kan ní Ọlábùlọ̀ bàbá yẹn ó ti jẹ baálẹ̀ nínú abúlé òun lóye kan fi jẹ ọba yẹn ohun tó fojú ẹ̀rí máa yẹn náà kú sí ni ẹ̀mí tó ti lọ tó ti waste ẹ wo kò ṣeé sọ tán bọ̀ tọ́lọ́ bá wà lórí ìtẹ̀ lágbára inshallah tó bá dé torí mi ò lè gbàgbọ́ àwọn ìwé kó sẹ́wọ̀n àwọn tó bá filẹ̀ kò yẹ kán jẹ́ kó di ọba yẹn mọ́ Ọlọ́run jẹ́ kán gbé síbẹ̀ yẹn mọ́ ṣiṣẹ́ iṣẹ́ abal tí ò tẹ́ni fi lójú ráyè débẹ̀ yẹn mọ́ kọ́fẹ́ lómi ìjẹbẹ̀ yẹn kí ló yẹn lè tòrò kó lè tùbà because kò tòrò kankan àwọn èèyàn lè sọ̀rọ̀ síta ni tó bá wọn lè lọ nílùú yẹn kọ́ lọ máa interview wọn pé kò sí nǹkan kan ẹ sọ̀rọ̀ nù yín in fact wàhálà kò ní dé mọ́ rárá kò tiẹ̀ ní dé mọ́ wọ́n máa sentence ẹ̀ pátápátá ni torí ó ti pọ̀ jù most náà dẹ̀ rí most náà kọ́ ló ń dájú yàn ní ìjọba most ń gbà yẹn ọ̀la ń pé kò sí ní social media ni because èmi kò fẹ́ kan tẹ́lẹ̀ èmi sì mọ̀ pé ní ọdún tá a wà yìí ọdún correction ni ọdún ẹ̀san ni alukurian gbogbo àwọn tó ń wà burúkú ọdún yìí lọ́dún wọn máa gbogbo wa wọn máa tú síta sáwọn èèyàn lọ́wọ́ tọ́dẹ̀ máa jẹ gbà wọn nínú ọdún yìí because ó ti ní àwọn èèyàn lára mi lè parọ́ fún yín ẹlòmíì ó yá hòtẹ́ẹ̀lì tó ní nǹkan ló kó tẹ́ yẹn hòtẹ́ẹ̀lì mú sọ fún yín yẹn ẹnìkan ló wá àwọn náà lọ́ra náà talẹ̀ fún náà ṣe gbogbo ẹ̀ ló padà ra lẹ̀ bóyá ló wọ 20 million ló padà ra hòtẹ́ẹ̀lì yẹn bóyá ló wọ 20 million Ọlọ́run ló mẹ́ni tó tẹ́ni yẹn lọ́dún tó ń pé wo ibi tó fẹ́ dúró yẹn tètè ta ó ta gan ọ̀sánwó ẹ̀tàn fún bíbá òní ọ̀yà bébí òkú wà ń bẹ̀ yẹn ní ìtòsí ibẹ̀ yẹn náà ní bébí òkú wà tẹ́lifíṣẹ̀ náà ni òun ló ń gbowó bẹ̀ ẹ̀yin má jí wọn fún máa yẹn máa yóò fọ́nṣọ́ dáadáa bó ṣe ń fọ́nṣọ́ tẹ́lẹ̀ mọ́ ó ti wálẹ̀ but mo wá ibẹ̀ ò ní develop náà ẹ understand mo wá láwọn tó yẹ kẹ́ ẹ welcome kẹ́ ẹ gbà wọn mọ́ra complain mélòó ló wà nù fọ̀ yẹn láti gbà táwa ti gbọ́njú ibi tí complain wà lọ́nà ọ̀pọ̀ ibẹ̀ lọ́nà Ọ̀ṣọ́sùn
Coca-Cola company náà àdẹ bá ń bẹ̀ ìgbà táwa wà ní kékeré wọn ti kó gbogbo tools lọ bẹ̀ lọ́n ti jí kó ẹni tó tún máa wá padà dé bíbí okú tó yẹ kẹ́ tún welcome kẹ́sì ẹ̀tàn bíi mẹ́wàá wọlé kílù tí ẹ lè wá òkè ẹ ṣe yẹn ẹ máa ní wọn lára ní débi fún àwọn ẹ máa padà surrender fún àwọn fẹ́ sá lọ. So ẹ wo Ọlọ́run nǹkan tí mi ṣáà rí sí ni pé kíjọba investigate dáadáa lórí ọ̀rọ̀ yẹn kán investigate gan lórí ẹ̀ kán lè mọ orí èèyàn táwọn fi jọba kò dẹ̀ nǹkan tó dẹ̀ cause gbogbo rádaràda yẹn àwọn olówó àná ọwọ́ àná ni tó cause ẹ̀ wọ́n á rí ẹni tó yẹ kán fi jọba wọn ò ní fi jọba dá astagfirullah àwọn bó ba ọ̀bọ̀ táwọn bá kan jìsà kan bú wọn olówó àná wọ́n bà nǹkan jẹ́ gan wọ́n bàjẹ́ títí dé abúlé wa mi ìfẹ́ dárúkọ abúlé wa wọ́n bàjẹ́ débẹ̀ tó yẹn pé dè ní ìlú wa náà rojú kò ráyè lórí àwọn olówó àwọn bàbá òṣì yẹn tó ti kú tó dé ìrọ̀rùn lé ni olówó àná olówó èní ló wà òkè olówó èní ìtọ́sẹ̀ fi jẹ yìí bàbá yẹn in fact wọ́n wà òkè ọlọ́run á jẹ́ kẹ́mi ẹ̀gùn kọ́lọ́mọ yẹn káwọn alábòsí náà tún tọwọ́ bọ̀ àwọn náà lórí o but ti àná yẹn èyàn olówó àná yẹn very foolish man ó lè fọba 20 jẹ́nu ìlú kan tó bá ti rówó nǹkan tó ń ṣe bàbá yẹn ti tán ó gbowó lọ́wọ́ fámìlì tèmi tó bá tọ́ sí ó dẹ̀ tún lọ gbowó lọ́wọ́ ẹlòmíì tó dẹ̀ tún fi tákù fámìlì mi dè ní ìṣe àní fíléjì mi ò rojú kò ráyè nǹkan tó ṣẹlẹ̀ ní fọ́ yẹn gbà yẹn nìyẹn Ọbásanjọ́ náà àwọn náà po power torí ẹ mọ̀ pé connection of ìjọba ń sìn wọn ṣáà ṣe gbogbo ẹmọ ráwọn ṣe gbogbo ẹmọ ráwọn òun ló fi jọba pẹ̀lú oògùn pẹ̀lú kíní kò lówó lọ́wọ́ náà wọ́n dá gbogbo nǹkan tó ṣe fún gbà yẹn nìyà ẹ ti understand ìlú tó dẹ̀ jẹ́ ìlú tó jẹ́ tout ló ń rule òun ni fọ̀ tout ni most wọn ìtò normal ni wọn ò tó nǹkan ìgbà tó ń ríta ti understand àwọn tọ́jú ọmọ bẹ̀ gan ti sátán tọ́jú ọmọ ìlú yẹn wọ́n ti sátán àjòjì tó wà ń bẹ gan ibi tó tán bá dé ẹ jẹ́ kí n sọ ẹni tó bá ní mò ń parọ́ tó bá ti ṣe rí àmà testify sí ìwọ tó bá jẹ́ àjòjì tó bá dénú sáìtì tí mò ń sọ yìí tó bá gbé nǹkan láwọ̀ bẹ̀ tó bá ṣọ́ra ọlọ́run máa kẹ́ni ẹ fi báàgì kókó máa fi bí black nylon gbé ẹrù bọ́ta padà bí táyé wọn bàjẹ́ sí. ẹ mọ̀ ìgbà tó jẹ́ irun rí hàn rí mọ́lẹ̀ ń bẹ orí ibú ló kàn ń ṣe gbogbo wọn ń bẹ tẹ bá wọnú ìlú yẹn náà dáadáa kan báyìí ni ibi tó bá wà tó ń pàṣẹ tó ń ṣe bí ọlọ́run bẹ kò tún bẹ́ẹ̀ ṣe o ọkàn gbowó ọkàn ṣòṣì ń bẹ ni o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ní small thing ẹ bẹ́ẹ̀ ṣe foundation ẹ bẹ́ẹ̀ ṣe nǹkan kan báyìí wọ́n máa níyín lára ni tẹ́ bá dẹ̀ sọ̀rọ̀ ẹ máa tẹ̀ wọ́n máa pa ẹni yẹn kò jẹ́ sí nǹkan tíjọba máa ṣe lóòótọ́ bọ́n ṣe ń ṣe ti pẹ́ nìyẹn òun ló fi ń braga tó òṣì tó ń ṣe yẹn ẹ ti understand ọ̀pọ̀ ọ̀rọ̀ kagbọ́n ìyá mi bọ̀ àwọn tó ń mọ̀ ọ̀hún lè sọ ni tó rán wà ní ìlú yẹn èmi sì ní ìlú yẹn so kò sí tó kàn mí yes mi sì nínú bẹ̀ ṣé ibi tí mo wà ní Ghana bí náà fẹ́ wá bá mi fà pé kí ló dé tí mo fi náà kò pọ̀ síbù náà ẹ ti understand bọ́ bá tiẹ̀ mú mi kọ́ máa bọ̀ Ghana kan máa bá mi fà wàhálà tí wọ́n nìyẹn èmi fẹ́ kẹ́ ẹ tiẹ̀ post ẹ̀ kẹ́mi mo bẹ́ẹ̀ ẹ jẹ́ kó mo fẹ́ káwọn èèyàn mọ́rú àwọn kan náà tún sì máa sọ̀rọ̀ tó bá ti rí nǹkan tí mo ṣe yìí wọ́n máa sọ̀rọ̀ because ọ̀rọ̀ yìí wà lẹ́nu àwọn èèyàn lóríṣiríṣi tẹ́mi orí lèmi sọ wọn bá tí mo rí mò ń sọ because mo ti kó bẹ́ẹ̀ náà ó ti ṣe díẹ̀ o èmi ò lè sí láàrin àwọn olórí burúkú bẹ́ẹ̀ yẹn rárá no ṣé èèyàn tó gba ok ẹ̀ máa nǹkan ṣé àfáà sísì kọ́ ni àfáà sísì náà ni ó dà àfáà sísì náà ni máa yẹn ìgbà yẹn náà fẹ́ joyè kan ní mosque mí ìrántí oyè tán fẹ́ jẹ ó di pé wọ́n pe wọ́n invite máa yẹn wá sínú palace wọ́n dẹ̀ yọ pankẹ́rẹ́ ẹgbàá wọ́n dẹ̀ ná odidi àgbàlagbà wọ́n gba etí kan ó ń yọ ọyún ẹ̀yìn má jìn ṣé ibẹ̀ ni ẹni tó ní future máa wá jókòó sí ṣé inú ìlú rádaràda yẹn ni ẹni tó ní future máa wá jókòó sí kò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà yìí àwọn Ọlábùlọ kó tó kan tiẹ̀ àwọn Ọlábùlọ ti tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ òótọ́ làwọn bàbá yẹn máa ń ṣe then support rubbish because àwọn yẹn kàwé ṣé ara àwọn eléyìí illiterate nǹkan burúkú ni kò yẹ kó máa ẹni tó máa ṣe kinní gan kátẹ̀sán pé owó náà fi ń ra oyè náà ẹni tó máa ṣe ń sin yóò kọ́kọ́ lọ test brain yẹn kọ́ wọn wo background ẹ̀ kọ́ wo fínífíní kan tó fi jẹ nǹkan kan ṣé ara àwọn eléyìí tó bá tún padà ẹ lọ kọ́lẹ̀ ọ̀hún ní yìnbọn pa wọn bọ̀ àṣàṣì apá wọn gbogbo àwọn tó gbogbo kò sí tí mi mọ̀ nú gbogbo wọn kò sí tí mi mọ̀ àní kò sí tí mi mọ̀ nú gbogbo wọn sẹ́ẹ̀ tó bá ń gbéjọba fẹ́ ṣiṣẹ́ wọn dáadáa ní lóòótọ́ bẹ́ẹ̀ sọ ẹni tó gbá máa yẹn lé gbogbo wọn tó tẹ̀ wà ń bẹ̀ yẹn pátápátá ló yẹ kán kán lọ ṣẹ̀wọ̀n tó bá ti ṣàwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ara wọn ò ní balẹ̀ ẹ ti understand ara wọn ò ní balẹ̀ ìgbà tó ṣe wà nù bẹ̀ yẹn inú mi ò ń dùn tí bá ń bọ̀ nílé gbé ìlú dáadáa ènìyàn tó ń padà ilé òṣì ènìyàn ti padà lọ bá ìwọ lọ lójú àwọn èèyàn ọ̀nà mà ẹ̀kan máa rí wọn kàn máa jókòó ìṣìjọ síwájú palace wọn ò níṣẹ́ ju ń pẹ́ kán lọ lùyàn pa kán gbowó lẹ̀ kán pààyàn wọn á tún pààyàn wọn á tún máa fi bragado pé àtipá náà nìyẹn owó ló máa jẹ wọ́n dẹ̀ máa padà sínú ìlú lóòótọ́ tí ó ṣe ń ṣẹlẹ̀ àbúrò relevant ó ti pààyàn rí ó lọ ó padà dì wọn ò rí nǹkan kan ṣe sí nínú abúlé fún bẹ́ẹ̀ náà ni so atrocity wọn ti commit kò ṣeé kà ìtẹ́mi mọ́ lèmi sọ láspẹ̀tì tèmi Ọlábùlọ tán lùgbà yẹn náà ṣé Ọlábùlọ ń ṣẹgbẹ́ Ọlábùlọ gbà rárá bàbá yẹn ti máa wọ 60 mú ewu bàbá yẹn
ẹ̀dẹ̀ kí bàbá yẹn náà mọ́lẹ̀ ẹ̀dẹ̀ lò pánú ibi tí ó di ojú ọlọ́mọ òtó tí ó sẹ́ni tó fẹ́ mú proof wá tí ó sì hàn.